wala budda min ilgahiya kò síyèméjì bí ká kánṣu mọ̀lúdì ní Egypt nù ó ní kò síyèméjì níbi káwọn kánṣu mọ̀lúdì lakin ṣùgbọ́n o ilgha al-mawalid gbẹ̀yìn olóhùn kánṣu mọ̀lúdì yahtaju ila shaja'atin èyàn nídìí akin ní ọkànṣu ẹ̀ tó ó ti rí ìdíjòkó wa ila ta'awun a sì nídìí ká sàṣepọ̀ ká wà ràn lọ́wọ́ bí jẹ̀mí il-ihad fún gbogbo organisation tí bá ń ṣe ká bá wọn sọ̀rọ̀ wa ala rasiha ẹni tá a kọ́kọ́ dájú ọ̀rọ̀ yìí kọ́ Aziyari ni ọlá Aziyari làwọn kọ́ dájú ọ̀rọ̀ mọ̀lúdì kọ́ ẹ dákun ta làwọn dájú tilẹ̀ yìí kọ́ ẹ bàbá wa tẹ wà ń lọrin bàbá kanṣu mọ̀lúdì tálá dájú ẹ̀ kọ́ wasalaamu aleykum wa rahmatulahi wa barakatu. ìbéèrè pọ̀ lẹ́yà ẹ̀ àmọ́ ọjọ́ ti lọ 1:30 gẹ́gẹ́ láàsì dìde ní bíbá yìí àmọ́ ní ká mú béèrè kan àwọn Dr. Abraham ní ká mú kan Dr. Akurede náà ní ká mú kan kọ́ ajẹ́ méjì wọ́n ní àwọn fura pé n ti ń ṣẹlẹ̀ bí mòlúdì nípa pé tí wọ́n bá ṣe mòlúdì yẹn wọ́n ń gbé sálẹ̀ àkọ́kọ́ náà alẹ́ ní sábà máa jẹ́ àṣemọ́júmọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀pọ̀lọpọ̀ bí àwọn mòlúdì mi ti yàn máa ṣe ọ̀kẹ́ sáláì má ní sàárè kan tí wọ́n lọ lè bùkún rẹ̀ bí wọ́n bá ṣe tán ni àbí wọ́n dàpẹ́ síbẹ̀ ni o pé ẹ bá wa pàkíyèsí lábẹ́ àwọn àmọ̀ràn tẹ́ ń kà ní. billahi minash shaitani rajim ọ̀rọ̀ méjèèjì yẹn ó jọ bẹ́ẹ̀ ni omi ò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ because ń bẹ nínú àwọn àfa onímọ̀ tí wọ́n jẹ́ ar-rasikhuna fil ilm tí wọ́n dẹ̀ bẹ̀rù Ọlọ́run Ọba tí wọ́n gbọ́ àgbọ́yé ahkamul kubur tí wọ́n wá ní imani wọ́n gbàgbọ́yé ìdájọ́ sàárè nínú Islam pé bó la ti lò pẹ̀lú sàárè ṣẹ̀ríà ní ẹ̀kọ́ tí fi bá sàárè lò bó la ti lò pẹ̀lú sàárè nínú Islam wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀ ọ̀dẹ̀ jiná wọn ọ̀dẹ̀ jẹ́ débi àlà Ọlọ́run níbẹ̀ ṣùgbọ́n wọ́n rí mọ́ọ̀lúdì ní ìbáàdà irú àwọn Imam Sayuti irú àwọn Imam Sakhawi yẹn irú àwọn àáfàá bẹ́ẹ̀ náà ṣẹ́kù lórí ilẹ̀ wọ́n lè mọ́ pọ̀ lọ́dọ̀ wa ń bí tó ṣe pé ọkàn ní ìmọ̀ ni pé takriman lirrasul wa ta'dhiman li mawlidihi kò fẹ́ ṣírù kankan lábẹ́rẹ̀ ṣírù kankan kò sí lábẹ́rẹ̀ a lè ṣèdájọ́ ká kó gbogbo wọn papọ̀ amẹ́nitọ́ bá rí i pé òun tún ń sin sàárè lẹ́yìn mọ́ọ̀lùdì ṣírìkù ńlọlẹ̀ sàdúrà mẹ́jọ mọ̀lúdì kóyàn káàkiri máa lọ bẹ sàárè káàkiri irú ẹ̀ wà ní masáré rẹpẹtẹ sàárè Rufai àti mọ̀wílẹ̀ kan wọ́n ń lọ bẹ̀ irú ẹ̀ wà nílẹ̀ Haúsá mo dé Kánò náà mo kan rú ẹ̀ ìbẹ̀ náà káàkiri ó ṣeéṣe kọ́ wà nílẹ̀ Yorùbá náà káàkiri báyìí náà gbogbo orú eléyìí ń kò bá ṣẹ̀rí Ọlọ́run ọba àlékè ọlá mu ìsìn sàárè nù ni èyí máa ṣe sàárè ṣẹ̀rí Ọlọ́run ọba ọ̀faramọ́ èyí ò ní tí ó kẹlẹ́ àjò ìwà máa ṣe mọ̀lúdì ọ̀pọ̀lọpọ̀ èmi ní ìsàlẹ̀ ní ọ̀dọ̀ wa ń bíbá ilé ìta ṣàkíyèsí kálukú mú táìmù tí ọba rí bí kó àwọn èèyàn jọ ni ẹlòmíà mú àárọ̀ Sunday títí di ìrọ̀lẹ́ ẹlòmíà má àárọ̀ sátidé ẹlòmíà má lẹ sátidé mọ́júmọ́ Sunday mi ò rí ka mi ò dẹ̀ tí ìrárí dájú tó sọ pé dandandandan mọ̀lúdì gbọ́dọ̀ jẹ́ alẹ́ àbóníṣàlá tí kà bóní kankan ìmọ̀ mi ò débẹ̀ èyí tí mo rí tó kílẹ̀ àṣẹ mi ni pé kálukú máa ń mú táìmù tó bá di kóhun lè kó èèyàn jọ wasalaamu aleykum warahmatullahi wabarakatuh. tí àwọn èèyàn ra yé wa náà ni wọ́n sì ti sọ fún wa pé bídíà náà ni ká tiẹ̀ sí tẹ́lẹ̀ àtẹni fi sọ́sàn àti alálẹ́ náà ká jìnnà sí méjèèjì náà ni. wọ́n ní àwọn èèyàn gba fọ́ọ̀mù kan láìpẹ́ nísìn fọ́ọ̀mù àwọn bóyá fọ́ọ̀mù umura ni àbí ti ájì àwọn padà rí pé àti fọ́ọ̀mù àti olùsè mólúdì ní káwọ́là ni wọ́n ní ẹ dákun kẹ̀tì bá wa sọ fáwọn yẹn pé irú fọ́ọ̀mù eléyìí bò lè tó jẹ́ kọ́dà àwọn èèyàn ń sọ pé ẹ dákun ká máa sọ fáwọn yẹn gbogbo àwọn tẹ́lómi òye ká má da kọ̀ọ̀ràn kan ni àwọn rò bí bóyá múra ni wọ́n tún lọ lè ṣe níbẹ̀ àwọn náà bá tún sáré sí fọ́ọ̀mù mòlúdì ní káwọ́là ẹ dákun wọn ni ẹ gbà wá o. A'udhu billahi minash shaitani rajim àkọ́kọ́ náà ṣe rí ìlú wa tá a wà yìí àkọ́kọ́ náà àyèmọ̀kan jọba ń bẹ àwọn èèyàn dẹ̀ fẹ́ sin lọ́hùn tí wọn bá ti wá gbúrú ẹ̀sìn ẹ̀mí wọn yóò dìde sí i ẹlòmíì káwọ́là ti ń lọ ń dá owó ẹ̀ ló ti kọdún kan pẹ̀lú àníyàn pé mi náà fẹ́ dé káwọ́là kí n sin lọ́hùn
iṣẹ́ wa ló kéré àwọn alùsùnà wal jamaa a gbọ́dọ̀ ní àwọn ìjókòó tí ó kúnná gbogbo erigun gbogbo mọ́sálásí káfi ṣe tafsir ìlà àwọn èèyàn lójú ìjúwe ẹ̀sìn fún àwọn èèyàn ìtìjẹ́sìn iṣẹ́ wa ló sì kúrú ṣe ẹ̀sìn mọ̀ pé náà Ọlọ́run kó san bàbá tó bí wa lẹ́san rẹ̀ àdúrà wọn gbà lérí wa wọn ní kọ́lọ́run rẹ bídà ṣètánì ńlẹ̀ kó gbé súnà lọ́lọ́run ṣe ní ká jáde níwòyí gbígbà àdúrà wọn la fi jáde àfi ká ṣiṣẹ́ tọ̀ ọ́ iṣẹ́ wa ní ká jí ọ̀pọ̀ tọ́ra àwọn yẹn tí wọ́n á fọ̀mù fún yẹn juhala ọ̀pọ̀lọpọ̀ wọn kò yé wọn àwọn gbà pàwọn lọ sí lọ́wọ́ ni bí ìgbà tí wọ́n bá mú yàn lọ Pakistan náà ni láwọn tablig àtẹnutọ́ ètò nìyí náà tí wọ́n tọ̀ àwọn èèyàn síbẹ̀ tí wọ́n ní kọ́sùdù pẹ̀lú àníyàn ìbádà tó ipá àwọn afáàsù náà gbọ́dọ̀ ṣiṣẹ́ lédè àwọn nǹkan wọ̀nyí kó jáwọn èèyàn ìlọ́káwọ́là lẹ́yìn sàmínà dín kò sí nínú ẹ̀sìn o kò sí nínú ẹ̀sìn kò sí nínú ẹ̀sìn ìta àwọn àfẹ́ẹ̀sìn pé ń bí díà tá à ń sọ yìí náà òun lẹ́nu tó ń gun pléènì lọ́ọ́ sèwọ̀n èyí ẹsẹ̀ ńlẹ̀ yìí náà a pè ń bí díà tá ni ẹ máa lọ tú bá kẹ́ ẹ máa wọ̀ ọ́ náà lérí ẹ̀ ẹ̀ tó à ń lọ káwọ́là lọ́ọ́ ṣe é ọlọ́run fèrè jìn ọlọ́run fèrè jìn ọlọ́run fèrè jìn yóò mú kí ọlọ́run lé ìkẹ́ ọlọ́run lé paba ìkẹ́ ọlọ́run lé paba àyèmọ̀kan ló lé lọ àyèmọ̀kan ni iṣẹ́ tiwa ni kájí ó tún pọ̀ ó di méní ẹlẹ́ẹ̀kejì ẹni bá ti ní fọ́ọ̀mù lọ́wọ́ kọ́ lọ lè gbowó rẹ̀ kìí ṣe ń tó ṣe tó gbalada léyìí tó kílà nínú ọ̀rọ̀ ẹ̀sìn kọ́dà padà kọ́ gba kọ́ wa lọ lè sanwó umra ni wọ́n pè ọ lọ sẹ̀rí àkó pè ọ lọ Pakistan tẹ̀blígù ẹnì kan ò sì pè ọ lọ Senegal lọ́sẹ̀ olùdí èyí tẹ̀sí lọ lábúlé káàkiri náà kó filẹ̀ táwọn etí àdúgbò káàkiri náà tẹ̀ ń lọ èyí tẹ̀ ń wé kó wá ṣe èyí tẹ̀ ń lọ bòmí náà lọ́ọ́ ṣe káàkiri gbòmí tẹ̀ ń lọ káàkiri wọ́n mọ̀ jù wá lọ báńtí ń wí wọ́n yé wọn láyé alùsùn ní ìdákọ̀ nínú táwọn afásùn náà sọ̀rọ̀ fújù ní kọ́ máa dákọ̀ à ń sọ̀rọ̀ ẹ̀sìn ní àtàjẹ̀tì ẹnìkan à ń sọ̀rọ̀ ẹ̀sìn bó ti yẹ kẹ́sìn orí àtàjẹ̀tì ẹnìkan àbúyàn èèyàn ní dákọ̀ torí pé ẹnìkan kan ò ṣe wá. naam dọ̀tọ̀ àwọn àfẹ́sìn là ń sọ̀rọ̀ wọn kì í sọ àwọn àfa Saudi àwọn àfẹ́sìn láfi ń pa àwọn àfa àwọn àfẹ́sìn bẹ́ẹ̀ àwọn afa wa ń Cairo so ẹ̀sìn la ń yẹjú kì í sọ̀rọ̀ Saudi kì í sọ̀rọ̀ Cairo ẹ̀sìn. wọ́n kò bá a dúpẹ́ fún àwọn afa wa Fadilatu Sheikh Imran Abdulmajid Eleha kọ́lọ́ kò bá a dúpẹ́ fún yín bí wọ́n ṣe délé kó pẹ̀lú alihamudulilayi kọ́lọ́ kò tó bá a dán padà àti gbogbo jama wa di rat party náà bí wọ́n ṣe dé pẹ̀lú alihamudulilayi kọ́lọ́ kò bá a dán gbọ́ padà àwa tá a wá láti ilé náà pẹ̀lú bisimilayi kọ́lọ́ kọjá àánú délé pẹ̀lú alihamudulilayi subhanakallah wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.